Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. But when it comes to the issue of kidnapping in Nigeria, it's not only in Oyo State. Because we now know that we now have a president who will not negotiate. For us to defeat terrorism and banditry, it is very necessary, and we are doing so. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Àwọn fọ́nrán tí mo fi hàn yín yẹn ó ṣe pàtàkì púpọ̀ láti jẹ́ kí ẹ mọ bó ṣe lọ nílẹ̀ Yorùbá àti ní àwọn agbègbè tó súnmọ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti orílẹ̀‐èdè àgbáláyé. Màá dúpẹ́ fún ẹ̀yin èjìká tí ò jẹ́ kí aṣọ yẹ̀ lọ́rùn ẹni fún gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí bó ṣe ń lọ. Gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ká máa update yín ká máa inform yín kẹ́ ẹ lè máa mọ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Táyà entertainment bá wà á máa ṣe kíni á máa mú wá sí etí ìgbọ̀n yín. Now láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjú lórí ohun tí mo fẹ́ mú wá sí etí ìgbọ̀n yín. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ ọ́ di mọ̀ wípé ohun tí a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bódọ̀là àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé ó máa ń dùn mọ́ mi nínú tó máa ń wáyé láti ọ̀dọ̀ àwọn ọba aládé kan nílẹ̀ Yorùbá ẹni aṣelóore tí ò dúpẹ́ dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ́ni. Àwọn ọba ta nílẹ̀ Yorùbá lára ọba ta nílẹ̀ Yorùbá tó jẹ́ pé inú wọn dùn pé wọ́n dé orí àléfà yẹn ní Olúbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Kí ni wọ́n ṣe àti àwọn èèyàn kan ọba Olúgbọ́n kí làwọn ọba yìí ṣe? Màá yọ̀nà náà ìdílé fún yín. Ọba Ṣómólú Bàrígà wọ́n gbàlejò olóyè Sunday Ìgbòho ní àná òde yìí. Ọba yìí sọ nǹkan kan tó jẹ́ wípé kò ṣeé fi ojú kéré. Olóyè Sunday Ìgbòho tún sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ti gbàgbé tí a mọ ohun tó bí ìṣẹ̀lẹ̀ náà tó fi DSS dá wọn lọ́nà ní ìgbà kan. Àṣé nǹkan míì tún wà tó jẹ́ pé àná òde yìí ni olóyè Sunday Ìgbòho ṣe mẹ́nubà. Ọba Ṣómólú Bàrígà náà wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó ní ìtumọ̀ púpọ̀ tí etí yóò gbọdọ̀ dí sí máa fi hàn yín máa jẹ́ kẹ́ gbọ́ máa yọ̀nà náà ẹ̀ fún yín dáadáa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọba aládé tí Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà léwájú lọ sí ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn ní ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. Ẹ mọ̀ pé láti ìgbà náà ni àwọn ọba yìí ò ti ṣàbẹ̀wò gbogbo àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn tí láǹfààní láti ṣàbẹ̀wò sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó wá fi àná òde yìí sọ ọ́ di mímọ̀ pé ẹ wo ẹ jẹ́ ká lọ dúpẹ́. Sí ìyàlẹ́nu Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé mi ò rí wọn bẹ́ẹ̀. Observation mi nìyẹn o nítorí tá a máa ń sọ nípa àwọn ọba náà ṣèbá àwọn náà wà lára àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ mi ò rí àwọn náà níbi àbẹ̀wò yẹn ní àná òde yìí. Ohun tí ẹ bá rí sí ẹjọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ jẹ́ n kọ́kọ́ kà á wọ́n wá fi Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wá fi nǹkan kan. Ọba yìí ó jẹ́ ọba kan tó jẹ́ wípé wọ́n fẹ́ ìtẹ̀síwájú fún ilẹ̀ Yorùbá wọ́n ní ìfẹ́ àwọn ará ìlú lọ́kàn wọ́n dẹ̀ san kankan fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ ẹ má yẹ kí n bá òkú lọlé olóró. Rashidi Ládọjà, the Olúbàdàn of Ibadan land, has commended President Bola Tinubu for the rescue of the abducted school children and teachers in Oríire local government of Oyo State. Wọ́n kọ́kọ́ gbóṣùbà kárí fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ipa tí wọ́n kó láti rí pé àwọn ọmọ yìí di gbígbà padà láyọ̀ àti àlàáfíà. Speaking on Thursday when he led a delegation of traditional rulers from Oyo on a courtesy visit to the president at the State House in Abuja, Ládọjà said the operation that led to the rescue of the children abductees mark a turning point in Nigeria's fight against kidnapping. Ẹgbọ́rọ̀ yẹn marked a turning point in Nigeria's fight against kidnapping. Wọ́n ní ìgbésẹ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yẹn láti ṣe ìdóòlà ẹ̀mí fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn yẹn lọ́wọ́ àwọn ajínigbé yìí ó jẹ́ ìbẹ̀rẹ̀ ohun tó dáa láti máa gbógun ti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìjínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà. The monarch said the people of Oyo State initially feared the abduction could become another Chibok.
but praised the federal government and the security agencies for securing the victims' release without paying a ransom. Wọ́n ní àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rò pé ṣé lè yóò ní jẹ́ ohun tó dàbí Chibok gẹ̀ báyìí pẹ̀lú bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ ní ìgbà náà tí a gbọ́ nǹkan kan. Ṣùgbọ́n àwọn gbóṣùbà káre fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gba àwọn ará bíi padà láyọ̀ àti àlàáfíà láì sanwó ìtúsílẹ̀ kankan. Ohun tí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn sọ nìyẹn níwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. When we heard about the incident, we were apprehensive, but we have now found that between you and your security people, which I must thank them through you, you have made a turning point in the issue of kidnapping in Nigeria, Ládọjà told Tinubu. Nígbà wọn gbọ́dọ̀ dúpẹ́ ẹni tó ṣe ní lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. Àti rí àwọn nǹkan tẹ̀yìn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè Nàìjíríà àmọ́ ipa àtẹ̀kọ́ àdúpẹ́ púpọ̀. We cannot thank you enough for that feat. It was a big feat because the people of Oyo State said we are going to become another Chibok. Is it going to be a perennial issue? Ládọjà said the government refusal to pay ransom and its decision not to negotiate with kidnappers from a position of weakness demonstrate its resolve to tackle insecurity. Ní èrò tí ń bá àwọn ará ìlú pé àṣẹ ọ̀rọ̀ yóò ní yọrí sí ọ̀rọ̀ Chibok báyìí, ṣùgbọ́n a dúpẹ́ kó yọrí síbẹ̀. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wá sọ ọ́ dímọ̀ pé pẹ̀lú ìpinnu ẹ̀mọ́pá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ nípa àwọn ìsanwó àwọn negotiate gbogbo aládé rí bí wọ́n ṣe analyse ẹ̀ bí wọ́n ṣe rí àwọn ọmọ yìí gbà padà láyé àti àlàáfíà tí wọ́n lọ kọ́ àwọn ẹbí àwọn ará bíi gbogbo alamọ bó ṣe ń lọ nígbà náà ká má gègé sẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan sọ pé wọ́n stage ẹ̀ ni ṣùgbọ́n ìyẹn kò ní ìtumọ̀ ọ̀rọ̀ tó mọ̀ gbọ́ dání ni. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. The fact that you did not pay ransom, the fact that you stood your ground shows that we now have a government that knows what is doing, he said. Wọ́n ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ṣe san ransom ó túmọ̀ sí pé a ti rí ìṣèjọba kan tó mọ nǹkan tó ń ṣe ó dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé rárá sẹ́ àní ṣe kìíní àní sanwó ìtúsílẹ̀ fún àwọn ará bíi ó dẹ̀ wáyé bẹ́ẹ̀. People now know that they have a president who will not negotiate from a position of weakness without any kidnappers. Wọ́n ní àwọn èèyàn ti wá mọ̀ pé àti láàrẹ kan tí ò ní bá àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí dúnàdúrà lórí pé wọ́n fẹ́ gba àwọn èèyàn kan sílẹ̀ kò tẹ̀ ní sí àyè fún àwọn kan wọ̀nyí lórílẹ̀-èdè Nàìjíríà. Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àwọn ni wọ́n ń sọ léyìí. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. He however argued the president to maintain a strong security presence in the forest reserve stretching across Oyo, Kwara, Niger State to prevent kidnappers from returning. Ọwọ́ àrò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ibẹ̀ yẹn ṣe pàtàkì púpọ̀ wípé ẹ wá sókun ètò ààbò lé dọ́ndọ́n ní àwọn igbó reserve tí ó so Ọ̀yọ́, Kwara àti Niger tó so wọ́n papọ̀ láti gbé igi dínà irúfẹ́ ìwà ìjínigbé tó ṣẹlẹ̀ nígbà náà kó má bàa tó wáyé. Ẹ dẹ̀ má gbàgbé pé ọ̀rọ̀ igbó reserve yìí ó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ fi ojú parẹ́ lóòótọ́ àti ráwọn ọmọ náà gbà padà ṣùgbọ́n iṣẹ́ gbọ́dọ̀ máa lọ ní àwọn apá abẹ yẹn láti gbégi dínà irúfẹ́ ìwà ìgbésùmọ̀mí ìjínigbé tó fẹ́ máa wáyé nínú igbó yẹn. Èmi náà kàn pẹ̀lú Olúbàdàn kí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ̀ ṣe kíni kó tètè múṣẹ. You have been able to send away all the kidnappers, but please let us have the presence of security agencies there so that they do not regard her, he said. Ládọjà said the forest extend from Ìsẹ́yìn. Ẹ wá gbọ́ wọn ní igbó tá à ń sọ yìí Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wá mẹ́nubà ẹ mọ̀ pé wọ́n mọ̀ nípa ìlú wọn dáadáa. Wọ́n ní igbó yìí ó fẹ̀ láti Ìsẹ́yìn wọ Ìgbòho wọ Kíṣì wọ ìpínlẹ̀ Kwara wọ ìpínlẹ̀ Niger, adding that securing the area will significantly improve security in Oyo State. Wọ́n wá ṣàlàyé pé gbogbo àwọn igbó yìí àwọn ibi tó já sí rèé o tẹ́ bá wá lè mú ọ̀rọ̀ ètò ààbò àwọn apá abẹ̀yẹn lókùnkúndùn á tún jẹ́ kí ètò ààbò kó múnádóko ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé ẹ rí i pé ọba aládé yìí mẹ́nuba wọn nígbà tí wọ́n ṣe coronation wọn nígbà náà tí wọ́n fẹ́ ṣayẹyẹ ìgbàdé ẹ rántí àwọn nǹkan tó ọba aládé yìí mẹ́nuba fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe rántí àtìgbà tó tẹ̀tí dé orí àlééfà àṣẹ ti rí àwọn ìgbésẹ̀ tí Olúbàdàn ti ń gbé mọ́ bọ̀. The former Oyo governor also praised the Tinubu administration's infrastructure drive in the state, noting that about 10 ongoing federal projects worth over 2 trillion naira had renewed hope among residents. Wọ́n mẹ́nuba àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn nǹkan míì tí wọ́n ti ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa eléyìí lásán ó tutù ń ṣe nǹkan tó dá ó ti dá ìrètí padà fún àwọn ará ìlú. I don't think we have had it as good before. The decade in the road network is becoming something that we are now hopeful that by the time you complete your second term, there will be things of the past, he said. Ṣẹ̀gbọ́n, mo tó yẹ mi sọ pé ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bódọ́là.
ọ̀rọ̀ tí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó ní ìtumọ̀. Ibo ló kù tí wọ́n mẹ́nuba níwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn ọba aládé tó kù tí wọ́n jọ lé iwájú lọ́kùn? Ibo ló kù? Wọ́n lọ dúpẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò láti bí wọ́n ṣe rí àwọn ọmọ yìí gbà padà. Wọ́n dẹ̀ mẹ́nuba àwọn kankan tí wọ́n tún nílò ní ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Torí ẹ̀ mo ṣe máa ń sọ nígbà míì wípé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ nípa bí a ṣe máa gbógun ti àwọn èèyàn kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu akínrin kórè máa ń mì ní tòótọ́, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tóun náà ń ṣe tó yẹ ká gbóṣùbà kárí fún. Ó ń gbìyànjú agbára tiẹ̀. Mi ní fẹ́ sọ̀rọ̀ lé lórí púpọ̀ kó má dàbí pé à mọ̀rọ̀ òṣèlú wọ̀ nǹkan tí kò yẹ ká máa mọ̀rọ̀ òṣèlú wọ̀. So gbogbo ẹ̀yẹn ní kí n wá jábọ̀ fún yín pé ọba aládé yìí, ọba Rasheed Adéwọ̀lú Ládọjà àti àwọn ọba gbòógì wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n jẹ́ ṣe ohun tó tọ́ nípa mímẹ́nuba àwọn kan tí a nílò nílẹ̀ Yorùbá pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn igbó reserve yẹn. Ẹ rí i pé ó ṣe pàtàkì. Ohun tẹ́ bá rí sẹ́bà ń fi ránṣẹ́ sábẹ́ comment section. Olóyè Sunday Igboho ṣe àbẹ̀wò sí ọba Ṣómólú Bàrígà ní àná òde yìí. Àwọn ọ̀rọ̀ kan dẹ̀ bọ́, àwọn àṣírí kan tuntun bẹ̀, àwọn ìròyìn ayọ̀ kan tún ti bẹ̀ wá fún àwa ọmọ ilẹ̀ Yorùbá àti fún gbogbo àwọn olólùfẹ́ olóyè Sunday Igboho. Ọba yẹn sọ̀rọ̀ sọ́tún, wọ́n sọ̀rọ̀ sósì, ọ̀rọ̀ tó dẹ̀ ní ìtumọ̀ ni. Ẹ wo bó ṣe yẹ olóyè Sunday Igboho sí. Ẹ wo bí àwọn èèyàn ṣe fìfẹ́ hàn. Ẹni tọ́lọ́run ti gba tiẹ̀ ní, kò sẹ́dá tó lè ṣe kíni tó lè fọwọ́ bo ògo rẹ̀ mọ́lẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ lánàá yìí? Kí ni nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mú jáde? Alágbẹ̀dẹ mi tó ń lu lójú kan, kí ló dé tí mo ṣe ń tẹnumọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá, ọ̀rọ̀ tí ọba kábíyèsí yẹn sọ lánàá, ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ lánàá? Gbogbo nǹkan tí mò ń sọ yìí ó ní ìtumọ̀. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Ẹ bá mi pín fọ́nrán yìí káàkiri kó lè débi tó yẹ kí ó dé, kó lè mọ̀ wípé update wọn ní tòótọ́ o, àtẹ̀ inform yín ní tòótọ́ o lórí ọ̀rọ̀ ohun tí ó wà lẹ́yìn. Ẹ má gbàgbé pé lórí ọ̀rọ̀ ètò ààbò, gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti gbé surveillance aircraft, wọ́n ti gbé dé láti máa ṣe kíni, láti máa fi mọ́nítọ̀ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Eléyìí là ń sọ pé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ohun táwọn ọba yìí lọ sọ. Ẹ wá wo bó ṣe máa jẹ́. Ẹ wo, ẹ jẹ́ ká lọ síbi tí olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ àti ọba Bàrígà Ṣómólú. On the side of the government, my colleagues, the members of the Oyo State Council of Obas and the chiefs, I'm here today to bring to the President our good tidings. We wish you well. We are very happy with what is happening in Nigeria today. I just feel that it is important for us to come and say thank you to you. When we had the problem of the kidnapping, which was about the first major one in Oyo State, we were apprehensive. We are saying, what is the government doing? What is the federal government doing? What is the Oyo State government doing? But we now found that between you and your security people, to which I'm going to thank them through you, you have made a turning point in the issue of kidnapping in Nigeria. The fact that you did not pay ransom, the fact that you stood your ground, shows that, yes, we now have a government that knows what it's doing. So, Mr. President, we cannot thank you enough for that feat. It was a big feat because the people of Oyo State said, are we going to become another Chibok? Is it going to be a perennial issue? But as I said, it has now brought a turning point in the issue of kidnapping in Nigeria, not only in Oyo State. Because people now know that you now have a president who will not negotiate from the position of weakness with any kidnapper. So thank you very much, Mr. President. We are really very grateful. But let me also advise, on behalf of my colleagues, that you should not please abandon that forest. You have been able to
send away all the kidnappers, all the people that were there, that were threat to life and property of people for your state. We have succeeded in getting them out of the place. But please, let us have the presence of the security agencies there, so that they do not regather. This is a forest that extends from Oyo State to Niger State. It's supposed to be the reserve. And it started from Ashenyi. Ashenyi is there. Igbo, Kishi, all along to Kwara State, Barutin, then to Niger State. So if you are able to secure the place, it means that Oyo State is secured. So thank you very much, Mr. President, for that feat. And we hope that our wish of not abandoning the place so that they do not regather again will be accepted to you. Secondly, Mr. President, we look at the infrastructural development you are bringing to your state. We have 10 ongoing projects costing more than 2 trillion naira. I don't think we have had it as good before. Of course, the decay particularly in the road networks is becoming something that we are now hopeful that by the time you complete your second term, there will be things of the past. Everybody, all of us know that Ibadan, Ife, has been a perennial problem. But now, with the concrete that you are putting there, we believe that we have solved the problem once and for all. And that goes on. That goes on to Elisha, Akure, and so on and so forth. So please, keep the good work on. Thank you, and God will help you. Àtẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run, Ọlọ́run ló dá. Àtẹni tí ò nífẹ̀ẹ́ Ọlọ́run, Ọlọ́run ló dá. Àtẹni tí ó gbà fún ayé, Ọlọ́run ló dá. Àtẹni tó lọ sọ́lọ́run, Ọlọ́run ló dá. Àtẹni tó lọ ń bẹ, tó ní Ọlọ́run ń bẹ, tẹlẹ fún dojúmọ́, tí ń gbogbo alágbà fún Ọlọ́run ló dá. Nínú àdìsọ́wọ́ alágbà fún mi. Ọba tí ó bá mi sáyé, ọba tó mú àtúntò, ọba tó mú àtúntò sí ayé tí mo wáyé. Ẹ̀yìn pé ọ̀rọ̀ inú mi náà ló wà. Bí wọ́n yẹ lè fún ọ nìkan kan, bí wọ́n yẹ lè fún ọ nìkan kan. Bẹ́ẹ̀ ni, ọkùnrin bàbá wa Bọ́lá mẹ́sàn-án. tó bá wà lẹ́gbẹ̀ẹ́ náà. Gbogbo àwọn tí wọ́n wá ń sáré kí ojú ọ̀tún bàbá Tinubu, wọ́n ń sáré pé bàbá Tinubu ò ní sáré kejì. Go that side. Go that side. Ló bá ṣe é kọ́rọ̀. Gbogbo àwọn tí wọ́n á kó àwọn ọmọ yìí, tí wọ́n ní bàbá Tinubu ò ní sọ fún ẹjọ́, àti àwọn ọmọ Yorùbá tí wọ́n tẹ̀lé wọn pé bàbá ò ní sọ fún ẹjọ́, bàbá ò ní wọ́n wà.
ìjọba àtọ́lọ̀ kulẹ̀ lọ lẹ́yìn náà wá kí gbogbo àwọn bàbá wa tọ́jú ọba wa nílẹ̀ Yorùbá ẹ bá ti kábíyèsí. wọ́n fi bàbá wa Akíolú kọ́lọ́ba lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́lọ́ wọn ba ìpínlẹ̀ Èkó jẹ́ mọ́ ọ lọ́wọ́ torí pé gbogbo wọn náà lò tí mo fi rí àánú gbà láti padà sí ìlú bàbá mi ọlọ́mọ kan bàbá Akíolú ọlọ́run bá mi gùn wọ́n lẹ́mìí bàbá mi ní àgbórákòrò tòlé ó kéke gbogbo atọ́ kábíyèsí bàbá ẹ̀yẹ ní sọ bẹ́ẹ̀ àgbórákòrò tòlé àgbo kéke ní ti gbogbo atọ́ bàbá wa Akíolú wọ́n pẹ̀lú ọmọ pẹ́sẹ̀ pẹ́láyé wọ́n pẹ̀lú ọmọ pẹ́sẹ̀ pẹ́láyé wọ́n mọ borí ọ̀tá ọ̀dá òní wà kọ́mọ́ lọ́tà àwọn ọba nínú ọlọ́tà yìí tó gbogbo àwọn tí inú wọn ò dùn sí ipò tó wà yẹn wọ́n mọ sáré ká gbogbo ọ̀tá bàbá Akíolú ọ̀sán ní ìjọba ọkùnrin wọ́n á bí bàbá Akíolú bàbá wa dáadáa tó jẹ́ pé bàbá kan ti ń retí bàbá ti ń pariwo pé ọmọ mi ò tí ì wá kí mi lẹ́kọ̀ọ́ ọmọ mi ò tí ì wá kí bàbá ń pariwo pé ọmọ mi ò tí ì wá kí mi ọlọ́run bá tó ní mí yóò jẹ́ kẹ́mi bàbá Akíolú ogun rẹ̀ wá fi bàbá Akíolú ìmọ̀ fi kí gbogbo ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó pátápátá ọlọ́run ní pa eré bàbá lẹ́yìn náà mo kí bàbá mi Bàrígà bàbá dáadáa àti ẹni tí mo rẹ̀ dùn àti ẹni tí mo rẹ̀ dùn bàbá tó dùn báyìí mo kí bàbá mi àwọn ní bàbá àgbò. Tí ojú ogun le gan, tójú ogun le tí ò sí ẹnìkan tó láyà láti sọ pé ọmọ òkòrí tí ò sí ẹ̀ka tó ń wà lẹ́yìn. Bàbá mi tó jókòó ìjàgbọ́ ní Bàrígà ìwà wà lára ẹ̀. Gbogbo ìdílé mi ò wà pẹ̀lú ìgbòho. Bàbá tó kábíyèsí fún wa. Ọlọ́run ní bá ìpínlẹ̀ Èkó jẹ́ mọ́ yín lọ́wọ́. Ọlọ́run ní bá ìlú Bàrígà jẹ́. Àmì yóò sì bù dáadáa bàbá. Ọwọ́ wọlé bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu torí pé bàbá tó ń jókòó yìí gbogbo ìdáná bí jẹ́ ti bàbá Tinubu bàbá ní Sunday mọ́lẹ́ yìí níta ìjagun lé yìí Tinubu ti di president bàbá rẹ̀ sì ní ọwọ́ ìlú ogun dà ọ̀fẹ́ kò yóò gùn dà sọmọ tó ń wà pẹ̀lú rẹ̀ bàbá tí mo fẹ́ kò yóò gùn dà ibi tó ń lọ náà mò ń lọ ṣùgbọ́n tó bá ń jagun yẹn lọ́wọ́ sí ìdá lọ wọ́n ní òun bínú Tinubu ni wọ́n sì bẹ́ẹ̀. Wọ́n kọ ìtàn Akíntọ́lá àti Awólọ́wọ̀ kọ̀ọ̀la. Àwọn adúlọ́ fi bàbá mi ó gbọ́. Ó fi bàbá mi Olúbàdàn. Bàbá ti ká yé ẹ̀sìn. Bàbá ìlú Abíbá wọn ní Ìgbòho wọn ní ẹ̀rọ ọ̀rọ̀ tí mo ṣe ti máa fi parọ́ fún ọba tó ní mí. Torí pé bẹ́ẹ̀ ṣe ń wò mí, mo máa ń sọ gbogbo ìgbà, wọ́n bí mi sínú ògùn ni, wọ́n lè yí mú olùsọ tó wù ẹ́. Wọ́n bí èmi sínú ẹ̀ ní. Ọba tó ní mímọ̀ kí wọ́n bí mi sínú ẹ̀ ní. Nínú ẹ̀ náà màá dẹ̀wà tèmi lọ́jọ́ náà lókè. Bàbá ìwà Adíbá wọn ní Sunday wọn ní ẹ̀. Wọ́n ní ogun tá a wà náà yìí. Ó lè kọ́ ẹgbẹ́ láìpẹ́ fún pàtàkì ọdún tí wọ́n bá sọ fáwọn pé àwọn akẹ́kọ̀ọ́ máa pa mí wọlé o. Tí wọ́n kọ́ wọ́pọ̀ ẹ̀kọ́ rẹ̀. Àwọn ní àwọn rí àpẹẹrẹ báyìí tí àwọn ń dá ojúmọ́ yìí. Wọ́n sọ fáwọn pé ìmúra dáadáa kí tí mo sọ̀sọ̀ pé o
kí wọ́n gbogbo ara so àwọn ọ̀kan tí wọ́n dé kàǹkà wọ́n bọ̀ wá ká mi mọ́lẹ̀ o ṣùgbọ́n kò sọ fún wọn pé alẹ́ ni àárọ̀ ni àsìkò báyìí ni ṣùgbọ́n gbogbo ògbà tí bá ti tí mò ń sùn tí mò ń jí tí mò ń dúpẹ́ wá láti ní kí wọ́n nígbàgbọ́ pé àwọn nǹkan tó bí ẹ̀dọ́ àti wá pa mí tí bá parọ́ ó kù mí ọpọlọ mo wá ní bàbá gbàgbọ́ bí ṣé fún wa ní ká máa palẹ̀ mọ́ tó ti yá ni bàbá ní rárá o pé àwọn ò rí kú ṣùgbọ́n báwọn rí ni pé nǹkan bàjẹ́ ó sì mú ìfàsẹ́yìn bá sóko tí mo sọ pé kí n múra dáadáa wọ́n ní bàbá ẹ̀ ṣètùtù wọ́n làwọn ti ń ṣètùtù ètùtù náà ni ohun gbogbo gbà àwọn ìbílẹ̀ wọn torí pé àwọn bàbá mi ti ṣètùtù kí n ṣàṣùpé o kí n sàmọ̀ mọ̀ pé gbogbo àti láti ń wà lápẹ̀rẹ̀ kí n wà bí ìbọn wọ́n ti bá ẹ̀ sábò ní kẹta wọ́n kọ́kọ́ dá mi lọ́nà níwájú bàbá gbúmọ̀ rà yìí wọ́n ní bàbá ṣé báwọn tẹni wọ́n tọ̀ náà rí wọ́n ní sàmọ̀ wà dáadáa nígbà tí wọ́n tọ́jọ́ kò tó oṣù wọ́n wá wà nílé àdúgbò fọlọ́run pé ọlọ́run bá tó dá mi sí tó gbé mi yọ àdó àwọn bàbá yìí tí òfin mi dójú táwọn bàbá yìí pé kọ̀tán ibò máa tẹ ní gbogbo ìdílé yẹn wà pẹ̀lú ẹ̀ náà ni wọ́n ti bá pẹ̀lú òwú yìí torí pé èrò àwọn ọ̀gá ni pé wọ́n gbọ́dọ̀ fà á lóògùn báyìí ṣùgbọ́n èmi máa ń sọ fún àwọn èèyàn tó súnmọ́ mi pé àwọn ọ̀pọ̀lọpọ̀ òwò mi ọba tó dá mi ló mọ̀ mí òun ló mọ ẹjọ́ tí màá lọ gbogbo àwọn tẹ́yìn ló pé mi ń bẹ̀rù yẹn èmi ò bẹ̀rù wọn ọba tó ń bẹ̀rù yẹn èmi ni mo máa ń bẹ̀rù mo dẹ̀ máa ń sọ fọ́lọ́run pé ọlọ́run gbogbo ọdún tí màá lò òun ayé tó dá mi sí yìí gbogbo ohun tí mo ní jẹ́ kí n fi jà fúnra Yorùbá kí wọ́n lè mọ orúkọ mi sínú ìwé ìpàdé Sunday ọmọ adé ọmọ Sàǹsì Àjàó. Ojú ọ̀gbọ̀dọ̀ tí o bá gbogbo Fúlàní ọ̀gbọ̀dọ̀ kó wa lọ ọgbọ̀dọ̀ ní kí wọ́n lọ láyé ọgbọ̀dọ̀ bàbá mi ìjọba rẹ̀ mi. Ó yẹ kó jẹ́ olùdíje. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lórúfẹ́ mi pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC níwọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC bàbá mi Fáṣẹ̀hún. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC Ààrẹ Gani Adams. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Torí wípé ṣáà wípé bàbá mi ní àdìsámọ́ní ẹ̀ ó níbi tí ọba ti ṣí ẹ̀rù ó ní mọ̀mọ́ bẹ̀rù ń bẹ́ ó ní ẹni nìyẹn ó ní ayé tó wá yìí tó ọba ní àwọn tí ọmọ ọba kó wàhálà ó ní tètè débi tó ń lọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ mi mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ mi tí wọ́n ń rìn mí ń kàkiri pé kó lè tètè yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC níwọ̀n ẹ̀rà tí wọ́n dúró tì mí gbogbo ìgbà tó jẹ́ pé wọn ò jẹ́ kí ojú ó tì mí bí bá ti ń sọ ni wọ́n ń tẹ̀lé mi àwọn náà sì fi àwọn tó kájú ẹ̀ tì mí lẹ́yìn mo dúpẹ́ gidigidi gan mo dúpẹ́ lọ gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí pé nígbà tó gúnlé táwọn ọmọ fọ́nká ó níbo làwọn fẹ́ rọ́ọ̀lù mọ́ ní ẹ̀yẹ kan ẹ̀yà lọ́nà Àgbẹ̀kọ̀yà àjọ nira wa ni ẹ̀yẹ kan ẹ̀yà lọ sí PDL àjọ wà ń bẹ̀ ni tọ́lọ́ ń bá sọ pé àtúnyìra a sì padà wá sí ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n bá dé ó ṣeé ṣe kí Ọlọ́run gbé agbára fún wa ju ìta wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n ní sí táwa yìí wọ́n tọ́ rọ́bà yìí àdúgbò fún bàbá Bọ́lá bẹ́ẹ̀ tí wọ́n gbé fún wa nínú ẹ̀kọ́. Jagaba! Ẹ bá ṣe Jagaba yẹn dáadáa. Àdúgbò fún bàbá wa Bọ́lá bẹ́ẹ̀ Tinubu tí ó fún wa ní síkírọ́rìtì ìwẹ̀ ẹ̀kùn yìí àwọn ọ̀gá ọ̀kọ́kọ́ gbà wọ́n lò bá ń parọ́ a sì dúpẹ́ lọ gbogbo àwọn lọ́balọ́ba pátápátá tí wọ́n lọ bá bàbá Tinubu àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bá ṣe kábíyèsí. Bàbá dáadáa Ọọ̀ni of Ifẹ̀ bàbá dáadáa ẹ ṣe kábíyèsí yẹn dáadáa. Bàbá tí ò yí ọmọ kan nù Ọọ̀ni òye nìkan kan nù bàbá àbú Ọọ̀ni òní tó ọba bú òun ta ló fẹ́ bú ẹ wá ní Sunday bú mi ní Sunday ọba bú mi ta ni tó bú èmi bàbá rẹ̀ náà ni ó bú bọ́mọ bá bú bàbá ọmọ náà sì sọ́ọ̀rì bí bàbá bá bú ọmọ náà sì sọ́ọ̀rì bàbá mi òní burúkú bàbá náà gbọ́dọ̀ lọ ọmọ ọlọ́run kí ni bàbá òní fẹ́ gbà lọ́wọ́ mi ṣé èmi ní ṣe security fún ọ̀nà ní kò possible ọ̀ ní fúnra ẹ̀ security ni ta ló lè gbé gbólójú ta ló lè ta Òṣàláyà. òṣìbàbọ̀dọ̀ Ó bẹ̀rẹ̀ ọ̀la kejì.
ọ̀tọ̀ lọ́la kejì ẹbí wà ń tẹ̀mí. Ikú rárá jọ náà ní ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ rẹ̀ bàbá òwà bínú ọlọ́ọ̀dẹ́ mi wọ́n gùn. àti bàbá wa aláàfin ọ̀fẹ́ lọ òkú bàbá yẹ̀yẹ́ aláṣẹ ìkéde nígbà tí àwọn inú rìsáàfù Ọ̀yọ́ lọ tá à ń sáré káàkiri kú ojú ọ̀gbọ̀dọ̀ ti Yorùbá àwọn ọmọ tí wọ́n kó agbọ́dọ̀ wá wọn jáde adúgbò fọlọ́ pé Ọlọ́run ò fi àwọn ọmọ yẹn dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu. bàbá wa láàfin kú bàbá yèyé bàbá wa fi $1 million ránṣẹ́ sí mi bàbá ní kí n fi ránjẹ fún gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé mi pátápátá ìwúre àbí ìwúre. ẹni wá bà mí àyà mi já pé ṣé bàbá láàfin tó rántí wá nù ìta wà bàbá yìí Ọlọ́run jẹ́ mi rè ókùn dáadáa bàbá wa ní àwọn ń lọ tí àwọn bá dé ìtẹ́tọ́ lọ́nà tó kàn lágbára pẹ̀lú ìgbésẹ̀ tí mò ń gbé yìí olójú púpọ̀ kan àwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ bá ń ṣe kábíyèsí fún àwọn adúgbò lọ́wọ́ àwọn ìyá wa àwọn ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ mìíràn àwọn àjẹbìnrin gbogbo ìgbà ni wọ́n mú aṣọ òfin wọn ní gbé sáré àwọn lálẹ́ lọ́sàn-án lóru wọ́n wá mú aṣọ wọn ta wọ́n fi yí mi tí wọ́n máa ṣàdúrà wọ́n wá bá mi ń bẹ̀rẹ̀ láì ní ẹ̀ṣẹ̀ wọ́n ní ìpèsè mi nìkan rẹ̀ wálé tó fọkàn mi báyìí njọ kan mo sùn wọn alala ní kí ló sọ wọn yà yìí sẹ́wọ̀n gbẹ́rù àwọn ẹgbẹ́ mi ẹgbẹ́ yìí ẹlẹ́sọ pé ìyá mi ni ẹgbẹ́ mi ìyá mi àṣà awọ àtẹlẹ ẹgbẹ́ ìyá yìí lọ ọ̀rẹ́ ìgbà mi pé wọn á dé dé bẹ́ẹ̀ lọ́jú ìyá wa bá mi láàárọ̀ wa dé kútọ́ lórí àwọn ọ̀dẹ́rù bàbá èyí ṣe jẹ́ wọn ńlá lè máa lára yìí ẹ̀ka àwọn ní kí àlàáfíà ọlẹ́wà ní ọlọ́run kẹrẹ́ ọ̀gá tí ẹ fi ń kún un kò ní jáláyélá ọlọ́run ní bàbá ọlọ́wọ́ yìí ẹlẹ́yìn náà mo dúpẹ́ lọ́pọ̀ àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá dáadáa tí wọ́n ní àwọn fẹ́ sábọ̀ àwọn wá fẹ́ kí wáyé àwọn tó ní ọlọ́ọ̀bà àwọn sọ fún pé bàbá ẹ ní bí ó ní kí mo fẹ́ ní mo lọ sí ìpínlẹ̀ àtàná nípínlẹ̀ Ọ̀ṣun aago méjì mo tó kúrò níbẹ̀ bẹ́ẹ̀ mo ṣe ń wọ̀ bàdàn báyìí mi ò sí kankan mo ká sọ̀rọ̀ pé n gbọ́dọ̀ dójú ti bàbá torí ní bá dójú ti bàbá yẹn Ọlọ́run lè dójú ti tó bá jágo kú bàbá Ọlọ́run ní pa gbogbo rẹ pé ẹ̀ tiẹ̀ burú sí mi pé mo pẹ́ mo dúpẹ́ gidigidi gan o Ọlọ́run ní gba yín bọ́ o ẹ̀ ní parẹ́ tìrẹsì náà o mo dúpẹ́ o kábíyèsí. tí Ọlọ́run bá gbà fún yàn lágbà fún yàn gbà nígbà wo máa jọ lọ́sọ̀lù tó ọ̀gá tẹ̀sí chairman àwọn ènìyàn ọmọ akọrin jẹ ẹwọ fún ẹwọ sí wọn máa ní kó máa ka ìkó bàbá wa tó dárúkọ nínú nǹkan tó ń pírẹsẹ̀ntì láyé yìí wọn tó ń tẹ̀lé mi ò pé láì ṣe olóṣèlú kéèyàn kan rìn kí gbogbo títí dàrú báyìí. irú wọn lè tó jẹ́ pàgó. kì í ṣe èèyàn Ọlọ́run ni ẹni tó bá gbà fún ẹni tó lọ́ọ́ gbà fún àwọn ọlọ́wọ́ lẹ́yìn bá gbà pé Ọlọ́run ló ṣe kí ní olú àdàmú lásán nígbà kan pé lọ́sọ̀rọ̀ sí DSS wọn ní grand table fún UBC ìlú bẹ́ẹ̀ ìṣèlú náà mo sọ báyìí mo sọ bẹ́ẹ̀ ó sì mo sọ ẹni tó sọ̀rọ̀ ní àbúrò wọn ló pé sí ìwà ní ìgbẹ́ fún ọmọ ìlú wa ní ẹ̀fọ́ gbogbo tó bá ṣẹlẹ̀ sí Yorùbá ọ̀wọ̀ sí ẹ̀ èyí náà kọ́ òfin tó ń ṣe yẹn lójú lẹ́yìn ẹ̀sìtọ́kíjọ́ ṣé mo ń fún ọ́fíìsì yìí àkókò lọ́fíìsì yìí ọ̀rọ̀ tí mo sọ tó nìkan tí máa dìláyì sọ ọ̀gá wọn ní kí lè mú láti máa fi lé wọn máa àwọn ìdánilẹ́wọ́ máa lọ ní wọ́n sì nígbà tí ìhàlẹ́ gbọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ tó ń gbé kan tó ń dìbò nígbà tí gbogbo ìhàlẹ́ wáyé ní ìtumọ̀ lọ́dọ̀ ṣé kò ní báyìí náà kò sí àdúró kò sí léèdì ẹ ṣeun àwọn tó wà ní káyà sókè ìfẹ́ ìfẹ́ parí òun náà tẹ̀lé òun ló wà gbogbo léwu gbogbo ìdíléwu gbogbo kábínú òun ló wà gbogbo ìdílé tó bá gbogbo ilé ẹ̀mí òun ló ń sìn méjì àwọn táwọn sábà gbé kú ẹni bá ṣe lájọ ní ṣe gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ ẹ̀ lè káyé ìgbà tí gbogbo ọlọ́run bá nílò bí ọba tó ṣẹ̀ dáhùn ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ní padà lẹ́yìn gbogbo tó sọ pé ọlọ́run ló mú ọkọ̀ òun dédé ní òògùn ọkọ̀ òun dédé ní ìwé
mọ bó ṣe jẹ ìwọ́n ṣe ìjọba ẹ̀ fún ó lè ń gbà ó lè jẹ́ ọmọ ilẹ̀ tó padà lẹ́yìn ọlọ́run yìí náà òun ní lẹ́yìn ọgbẹ́ ẹgbẹ́ lè tó jẹ́ ọlọ́run gbogbo ló bá gbà ọlọ́run ló wà bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ ilẹ̀ gbogbo ọlọ́run ní tí ò bá sílẹ̀ pẹ̀lú dáhùn ọlọ́run ṣe yàtọ̀ èmi bí èèyàn kan mo tètè nínú ọlọ́run tó lọ́run púpọ̀ wọ́n tó bá yé ẹ̀gbẹ́ lẹ́yìn bá wọ́ bẹ̀ ọmọ pé ọlọ́run ṣe àmì ọmọkùnrin ní mọ́tò gúngùn ní ilé gbígbé ọlọ́run ṣe àmì ọmọkùnrin ẹ máa gba lẹ́gbẹ̀ẹ́ kò sí lókàn ìlú tó fẹ́ nínú ìlú bá gbọdọ̀ di àìkú gbọdọ̀ ṣe nígbà tí òwò lọ́bẹ̀ ní tó máa jẹ́ náà ti àwọn tó wà lábẹ́ ọlọ́run tó máa mójútó òun ló mú orí ìlú ọkùn ìlú náà fẹ́ wọ black flag yìí ẹ máa jíṣẹ́ bẹ́ẹ̀ kábíyèsí ìwẹ́kùnrin ó yà fọ́ ẹ bá ń wẹ́ tí ṣe ti wọ́n kún fún un. Ọlọ́run jẹ́ kẹ́ni agbára ọlọ́run gbogbo àwọn ọ̀gá ìlú àjọ ọmọ ogun àjọ ń dàbí àbúrò ìṣèyí. nígbà tí wọ́n kó ọ̀yọ́ lọ báwọn fúlàní ṣe lè máa tó kò fẹ̀ lágbọ́ gbogbo wọn ṣe nìkan lágbọ́ tó bá jẹ́ lómi ní tí òbí ta nílò kò ní tó bẹ̀ mọ́. àìdúgbò bọ́lọ̀ ní pé ẹni tó náà ti síwájú ó lè tún láyà gbogbo wọn ní bàbá àpò lẹ́nu ọwọ́ bá ilé padà sí lórí. àwọn ọmọ mi wọ́n ní wàhálà tó náà ti lọ wọ́ríọ̀ àwọn ọmọ mi wọ́n bá ìta tó náà ti lọ. nígbà tí wọ́n yà sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ó ní wọ́n wà lọ́tọ̀ mi. wọ́n bẹ̀ inú mi dùn ọkọ̀ sí ni báwọn sọ̀rọ̀ ó lè dé ìgbẹ́ ìwọ̀n fáwọn tó ń sọ̀rọ̀ àwọn ọmọ ìlú ọjà ìlú kí ló fẹ́ kún ṣe ẹgbẹ́ nìyẹn o ẹni tó tẹ̀lé òun kankan nínú àwọn alágbádá ìlú ó lè mọ̀ fún ilé bàbá olóra ọ̀sẹ̀ nígbà tó dé ọ̀pá fún ilé sí ìgbà wọn yóò sọ̀rọ̀ nípa alágbádá sọ̀rọ̀ kò sí àwọn ọ̀dọ́ ìgbà bẹ́ẹ̀ ẹgbẹ́ onílé ìlú ó fún ilé bàbá ìlú ìyẹn torí ọlọ́run bá fẹ́ mú ọ̀pọ̀ àkójọ nínú yẹn ọ̀jọ́ púpọ̀ jù gbogbo àwọn gbólóhùn gbólóhùn dájú kò sí nínú àdúgbò fọlọ́run ọlọ́run àwọn àgbà fún wa ìgbówó ó jẹ́ ní nínú ilẹ̀ pọ̀ ilé ọmọ gbóngbò láwọn ọmọ mímọ́ máa tó yìí àti sàdáàmà àti bíbí nígbà tí mo rí ìlú pẹ̀lú lọ́wọ́ ó ní bíbí òkúrú bá òun ní ọba bẹ́ẹ̀ nígbà tí gbogbo ìgbàwá fún ìyẹn wọ́n lè fún ọgbà wa fún pàṣẹ nígbà tó yẹ wá àwa náà ti bá ń sìn àgbègbè ẹni tó bá ti rí ìlú ọmọ máa sọ kọ́ọ̀pù ní lọ́wọ́ bọ́lọ̀ tó lọ́wọ́ fún wa ìlú náà ní kílọ̀bù ọkùnrin orí kílọ̀bù obìnrin ó sì kọ́ nínú àwọn ọmọ mi lẹ́yà ní kó tóbi kóòsì lẹ́yà ní kí ọmọ ìtóbi kóòsì lẹ́yìn àwọn ẹgbẹ́ ìṣòrí ni wọ́n play dáadáa nínú wọn ti wọ national team nínú wọn ti wọ national team ó jẹ́ tá à ń dúró lé lórí a lè náwó lórí àwọn ọmọ ọmọ ìlú rẹ̀ wọ́n lè má dé ní kankan wọ́n lẹ́yìn ọmọ ọmọ nàìjíríà tó play fún nàìjíríà àwọn náà ti pèsè fún ilé football players àdúgbò fọlọ́run ọlọ́run ṣe irú ẹkùn ọ̀gá yóò jábọ́ ẹ̀mí jábọ́ gbogbo tó bá kó yíwọ̀ ẹ̀ jáde àyúlọ àyúbọ̀ lọ́wọ́ nínú owó kìí jábọ́ gbogbo má padà ẹgbẹ́ ẹ̀bọ̀ àmì síláàbù máa kára lọ́wọ́ iṣẹ́ ilé ìfún wa ní àjọ àgbogbo yóò máa gbà.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.